Mojisola bẹ̀rẹ̀ jó ọmọ amáyéjẹ lẹ́yìn rẹ̀. Oníṣègùn sílíjọ bẹ̀rẹ̀ wájàyé ọmọ. Mojisola bẹ̀rẹ̀ jó ọmọ amáyéjẹ lẹ́yìn rẹ̀. Oníṣègùn sílíjọ bẹ̀rẹ̀ wájàyé ọmọ. Ọmọ fọwọ́ bàjẹ́ ọ̀yà Agboola wòkú ọdún o. Wọ́n ti ṣọ̀gọ́ ọ̀tá wọ́n dẹ̀ aṣọ̀gọ́ ọ̀fà o. Wẹ́mẹ̀ amáyìísàn ló gba Mojisola. Ẹ̀rù ọpẹ rẹ̀ ẹ̀mẹ̀ àtàn láyé o. Mojisola bẹ̀rẹ̀ jó ọmọ amáyéjẹ lẹ́yìn rẹ̀. Oníṣègùn sílíjọ bẹ̀rẹ̀ wájàyé ọmọ. Ayé ìyọ̀lí wá jẹ́ òwe àbáhàn tọ́yà o. 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 Ọ̀yà Agboola wẹ̀kàn àbáhàn ké oníṣòro. Ayé ìyọ̀lí wá jẹ́ òwe àbáhàn tọ́yà o. Wà lọ àjà iyùn wẹ́mẹ̀ àrè yìí o. Ayé ìyọ̀lí wá jẹ́ òwe àbáhàn tọ́yà o. Ayé ìyọ̀lí wá jẹ́ òwe kan àbáhàn tọ́yà o. Ayé ìyọ̀lí wá jẹ́ òwe àbáhàn tọ́yà o. Ọlọ́jọ́ ìbí òní ni mo wá kí o. Ẹgbẹ́ òun wọlé òun rọra. Wọ́n wálẹ̀ yí wá róko. Wọ́n sì wálẹ̀ yí wáyé náà. Ìsàkúpè yìí ládàáni wáyé fi rán mi sílẹ̀ ayé. Janet Mojisola aya Agboola ogún ọdún o. Ojú ẹni ọlọ́dún kì í ṣòwò a lè fọwọ́ yẹpẹrẹ mú rárá rárá. Òní ọjọ́ ìkẹjọ oṣù keje ọdún 2024 ìlú pọ́gọ́ta ọdún kéré tó kọ́ bó omi ayé. Ọjọ́ ayọ̀ ìlò níjẹ́ o kò mọ̀ nídọ̀jọ́ ìbànújẹ́ fún olórúkọ lọ́rùn ọba. Ọmọ fọwọ́ bá jẹ́wọ́ ni mò ń ké sí o. Ìyá Olúwa ṣeun, ìyá Tóbi lọ́lá, ìyá Bọ́lájí mọ̀ gbọ́ dídùn ẹnu mi. Ìwọ lolo mi, mọ̀ dàgọ̀ jọgọ̀jọ tó rọ́dún rẹ̀ lóde. Ọdọọdún ìní lásán ológun lógún lógún o. Ọdọọdún ìní kàn ń so lọ́gbọ̀n lọ́gbọ̀n. Ọdún kan ò ní jọ ká mọ́ ṣe ra mọ́bì lórí àtẹ. Ẹ̀mí rẹ̀ tó ṣọdún èyí ni yóò ṣọ̀pọ̀lọpọ̀ nínú rere gbogbo láṣẹ àdáni wáyé. Aláṣẹ àti olùdarí Amazing Grace Fabrics and Apparels Lagos. Mo ní àmọ́ ọgbọ́n bí mo ti ń wí o. Òkè òkè ilẹ̀ mú rù sí ọmọ nírẹ̀lẹ̀ lórúkọ lọ́rùn ọba. Ó fi ìyá gbéra nílẹ̀ kí n wá bá ọ délé o. Ó sì ìyá kí n wá bá ọ délé àwọn bàbá rẹ̀. Ìgbò olóko ní IJERO-EKITI níṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ó ti ìyá kí n bá ọ délé. Ó kú èyí ọjà olùdó ọmọ àbá àtìwà aláràn òjijì ọmọ akúndẹ̀ tún tẹni ṣe láòfin ọmọ àfijọ́ àdàbà níjẹ́ láwùjọ àṣà ìní wọ́n pò kí ilé bàbá tó bí ọlọ́mọ ọmọ ògbójú erin yàyìn ọmọ ògbójú erin sẹ́ ọmọ arápákẹ́wù oyè lé àbá àtìwà kọ́ ọba délé àjẹrò
England